The earth's calling, saying it's time for the journey of no return. I need to put the flower my wife gave me, and I need to put it on my dad's coffin, alright? You're welcome. You're welcome. I'll meet up with y'all. Come on, Baba. You only do Sulu. I'm a Sulu. What the hell is this? Who did this shit? Who wants to do this shit? Okay. And since y'all just want something new here. What the fuck is that? What the fuck is that? Go here! What bullshit is that? Oh, what's wrong with you, man? Somebody swapped my dad! They brought somebody else in there! Look! I'm giving you all! What's wrong with you? What's wrong with you? Come on, let go of my dad! Look! I'm giving you all! No, please! Come on! Please! Look! I'm giving all y'all here, I'm giving you just fucking 24 hours! If y'all don't bring my dad back, a whole lot of you are gonna be dead here! Go get this shit out of here! Go get this shit out of here! I'm giving y'all 24 hours! If y'all don't change it, if y'all don't bring my dad back, a whole lot of y'all gonna be dead! I'm telling you this! You don't know you're messing with your motherfuckers! Why should you raise gun over? Yes, I know it's absurd, but you don't have to raise gun to your family. You don't know. It's a sign of disrespect. What disrespect? You don't have to do that. Go all the way. You went overboard with the gun to your family. Yes, I know what they're doing to father's body is absurd, but you just have to cool your temper. Ola, please. Aside from our late father, I am also the only reason we're here in Nigeria. Yes, so why would you do that? Why would you do that? Why? Raising gun to your families? Come on, Ola, that's absurd. You don't have to do that. You just don't have to do that. You don't know what you're talking about, What in God's name are you saying? I don't know what I'm talking about. Why? You see the raising gun to your family? You see the crap they're doing. Is that part of what father taught us? Is that part of what father taught us over life? Raising gun to your family? But please, just cool down yourself, please. I need you to cool down yourself, please. Cool down yourself. Do you know what families will be saying out there? I don't give a fuck about that. You don't have to say that. They are still your family, regardless of their nitrate attitude. How are you? I'm fine, welcome. Thank you. I was just coming to your place, so. Really? I heard you've been around since yesterday. I am. Oh, wow. Oh, sorry about the loss of your dad. That's how we saw it. So how's everything now?
Fine, everything is fine. Meanwhile, hope you're coming for the wakekeeping. Yes, I will come. But you have to wear white. Okay. Yes. Okay. Hey, let me go and change them. Okay, Then that'll I'll be come fine. back. Thank you. That means there's no need for me to come to your house anymore. No. Let me just go and change. All right then. See you later. Yes. Bye. Àyíkọ́ yìí wá lọ́kùnrin inú àdùnnú àṣejùrẹ́ ti pọ̀ jù àdùkà àṣejùrẹ́ ti pọ̀ jù ìṣúrù ló fi àwọn àdùkẹ́ àdùkẹ́ àṣejùrẹ́ ti pọ̀ jù kó sí ọ. Bí àṣejùrẹ́ pọ̀ tó bá jẹ́ yìí ni ọkọ yìí kú tọ́jú ṣẹ́jú ọkọ ọkọ yìí kí ló máa ṣe. Ọlọ́run ìjẹ́ ọ̀kadì àyà mi wá jèrè ibi kò jókòó inú rẹ̀ á dùn ara ká òyà lé ọ lórí láńkó ó dè ṣe yè tán ṣé ọmọ yìí omi dojú tẹbí òrè kó máa ní kò ní sùúrù òkú òun rúru kan wá rúru ẹni kò ní sùúrù ẹ̀sùn wọn lè kí ẹ̀rọ láńkó ó dè òde mọ́ṣúárì tán ọ̀yà gbókù wọn ó lè mọ̀ bókù ẹ̀gbọ́n rẹ̀ ṣe rí ọ̀yà gbókù olókù wọn ẹsẹ̀ rẹ̀ ní láyé mọ́ wá kàn án láńkó ṣé omi dì ọ́ ni àbí kan yè pé tẹ bá ọjà. àǹtí pupa bíi táyà mọ́tò àbọ̀lọ́ wọn àǹtí ọ̀rọ̀ kan sí i lẹ́rùn ọyọ ni gbogbo kọ́yọ owó àtọ̀ọ́lé ọyọ ni gbogbo kọ́yọ owó aró ẹ̀yìn àtọ̀ọ́lé. àǹtí. ẹnì kan gbẹ́rù ẹ̀ sọ́hún ẹnì kan gbẹ́ gbogbo ẹrù rẹ̀ sọ́hún ọ̀nìyàn rẹ̀ mọ́ṣúárì ọjà gbọ́kú olóko gbé alẹ́ ó ìpàìtì. ẹ gbọ́ bí olórin kan ti kọrin nílùú ya. yorí ọkọ̀ rẹ mú ọ òwe orí ọkọ̀ rẹ mú ọ òwa ọfà kọ sílé ọwá lèrè gbè orí ọkọ̀ rẹ mú ọ òwe. àǹtí ẹ má dàpọ̀ mi. tìjú lọ jẹ́ fún mi. àǹtí ìwé àkàjù bayéri yín jẹ́. ọgbọ̀ngàn lọ́rẹ̀. ǹjẹ́ rí mi kí mo mi wí nígbà ẹ̀. ọgbọ̀ngàn lọ́rẹ̀ òbí rẹ̀ bí. àdáró lọ́wọ́ dá pẹ́pẹ́. ẹ̀yin kò gbọ́dọ̀ gbọ́dọ̀ rẹ sọ̀rọ̀. ṣé ẹ rí bọ̀rọ̀ ní ti rí ẹ̀yẹ kọ̀rọ̀ rí lárí báyìí níbi ọ̀dálẹ̀ lọ́dọ̀ọ̀dọ̀ rẹ̀. ìwọ̀n wíwọ̀n yín nígbà náà ẹ̀mí náà wọ̀n ẹ̀mí ni pọ̀n bí pọ̀n mọ́ funfun. mẹ́ẹ̀mọ́ ẹ̀kọ́ arápá ti mú ọ. ẹ ó ti mú yín kí ẹ bá mú yín torí owó olówó mi kí ẹ jẹ́ kí mi rè kó kí mi la gbókùá mo mọ ohun ojú mi rí nígbà bàbá ìyá àláyé ìlú òyìnbó ni àká mi kàwé kiri bí a ṣe. mo wí bẹ́ẹ̀ ṣé láńkọ́ yìí bọ̀dá láńkọ́ ṣé ẹ máa lẹ́ẹ̀mọ̀ wọ́n ni ẹ ò mọ̀ gbésí ayé wọn láti bẹ̀rẹ̀. bọ̀dá láńkọ́ tí wọ́n lọ fi odidi típà pa màálùú lágbo òṣùpá kí sáré àdé sá lọ ni lórí stéèjì wọ́n lu ẹni bọ̀dà fẹ́ pa kí lórí ṣe láyé ẹ̀ tó rí ṣe. ó fi típà ọgbẹ́ típà àti pàtí tó ti ṣe pàtí sẹ́wọ̀n èèyàn bá fi típà àti pàtí ó fi pa ọdún màálùú kẹ́kẹ́ ti sòkú. ọ̀nà kọ́mọ ẹlẹ́mà bọ̀dá kẹ́ ẹ bá sọ̀rọ̀ lórí pàápàá yìí rẹ̀. ọ̀dẹ̀ ní sùúrù. ẹni kí ni. mọ̀jòyà. ayé ni o káyọ̀ mọ̀ orí ìbọn mo lè yìnbọn fún yín mo lè yìnbọn pa yín dànù ohun tẹ́ ẹ ṣe yìí mo lè kọ́ pa yín sẹ́mi dàtí láàárọ̀ lànà ẹ wọ. ọ̀gá ni mi fún gbogbo yín o ọ̀gá ni mi fún gbogbo yín o. wo àdùkẹ́ ọjà rẹ̀ súùtì ní ìyá ẹ kọ́ súùtì ní àti ọ̀dà ìwé burúkú ẹ̀wọ̀ ẹ̀yẹ máa sá ẹ̀yí jẹ ẹ̀ bá mi sá jẹ. ẹ̀yẹ sá jẹ ọmọ mi fún mi ṣé orí ẹgbẹ́ ọmọ ti yà wọlé àwọn ọmọ burúkú ní ọ̀rẹ́ àdàpọ̀ ọ̀yẹ́ rẹ̀ àpò àti aláǹtì. Ijeoma. What is it? What is it? Ijeoma, what is it? Ijeoma, what is this? I am your uncle. I can tell you something. Ijeoma, I've been looking for you. You are not fine. Please be quiet.
make una help me. The dead has been hurting me. Let me do something before it's too late. Why won't the dead haunt you? Eh? Why won't the dead haunt you when all you have done is drink all the drinks meant for its burial? Why won't he haunt you? Please, I don't have time for all of this nonsense right now. Hey, Bia, Biko, Bia, you are a bastard. For telling me your uncle that I'm a drunkard, you are a bastard. What did you just say? I said you are a bastard. You are the one who's a stupid drunk. Hey! Shameless man. You have no shame. All you do is drink and drink. Sister Ijoma, because to go. Akwe masimaze wonye manya. Because you will because Ijoma is such a Hey! Ijoma. Okay. Papa. Hey! You! Ọlẹ́kàn mi jọ̀bọ bẹ́ẹ̀. Ìbọn ló fi lé àdànù. Elédùmarè o. Ìbọn ló fi lé àjáde. Ìṣẹ̀lẹ̀ burúkú rẹ ni o. Bó ṣe yìnbọn sókè bẹ́ẹ̀ ní gbogbo rí á tú. Ní àsádànù. Bí a ṣe rọ́ lọ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni a tún ṣe padà. Ọ̀rọ̀ tó kan yànbọn. Bá mi. Nígbà máa débi pósí bí a ṣe sí sókè bẹ́ẹ̀. Ni a rí yóò kú olókùn ní ẹgbẹ́ á. Jésù. Bẹ́ẹ̀ nínú rẹ̀ rí. Ìyá mi nínú Olúwa. Bẹ́ẹ̀ rí o. Ń ṣẹlẹ̀ ní pé àríyé rí àfi ń dèrú bọ lọ́rùn ni. Bá mi o, ṣe yá àríyé rí òfin dẹ̀rù bọ lọ́rùn o. Ṣé máa ti gbé òkú tibí àti làdá padà? Wọ́n ti dá padà. Àti ń wọ̀nà àti gbé tí ń padà. Àǹtí ọ̀sá ti gbé lọ. Kàn bá ti gbédé. Ẹni ajé àfi kàṣe lóku òru. Kàbò sí rí òkú. A ní ṣe ayẹyẹ kankan mọ́ kí wọ́n bá ti gbédé ìyẹn bí àti ọmọ lóòkú ká gbẹ́lẹ̀ ká pàkú mọ́ ọtán. Onígbẹ́lẹ̀ lọ pàkú mọ́. Bẹ́ẹ̀ni rúrẹ̀ rí. Oní bá ń sunkún kiri ariwo ló ń pa. Ìyá mi nínú Olúwa ìsọ fún ọ̀yànrín kan mọ́ bá yàn sọ mọ́. Ìmọ̀ sọ níbi kankan mọ́ bí a ṣe àṣírí ni. Ẹ̀rù bà mí o. Ẹ̀rù bà mí tó o bá rí. Gèlè mi ó tún dànù ni. Ó tó bẹ̀rù. Ọlọ́run o. Ìbọn ìwé ọyọ ni kí mo wà ń bẹ̀ méèrí ban sójú. Ìyẹn láàrú òyìnbó ọmọ burú o. Méèrí ban sójú. Nonsense. Sorry. I mean, what a dereliction of duty. Sorry. Sorry, my fool. I have a bunch of incompetent fools. Do I hear you say sorry? Yes, sorry, sir. Oh, sorry. Why are you following me? Huh? Why? What's the problem? The ladies, come. The ladies. Tó wá rí bí ọ̀rọ̀ ẹ̀ ti wá padà. Tó mọ̀ pé báyìí ò bá ṣe gbé. Èèyàn lè fún ara rẹ̀ para ẹ̀. Ó jẹ nǹkan kó dẹ̀ kú kó máa lọ. Bọ̀dá ewu tẹ dálẹ̀ lórí ọ̀rọ̀ fámìlì báyìí kírun márùn tí ó sorí bí èlùbọ́ Ṣàngó yẹn kó máa sọ òyìnbó sí àwọn òyìnbó kàkàkàkà lójú ẹyẹ. Ẹsẹ̀ wọ ni ẹni ìbáwí. Ṣé bí gbogbo alájọ tẹ̀lé ń bí nísìn? Bẹ́ẹ̀ ká lè tẹ̀lé wọn ní ọ́fíìsì ẹ̀ kágbẹ̀tù sínú. Kí ni ìtumọ̀ all of the bunches bunches kí ni ìtumọ̀ yẹ? Àwọn mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn náà dá ogun nǹkan yẹn bò torí ọ̀rọ̀ òkú olóko bunches. Mo rò pé wẹ̀ ní. Yeah. Where is the lodgement and dispatch file? Is it already, sir? Here already? Yes, sir. Let me have it. All right, sir. I mean, the one within the past 24 hours. Okay, sir. Here is it. And the name of the corpse? Pa Joshua Aluko. And the tag number? 026, sir. 026? Yes, sir. Oh, what a big mix-up. What a big mix-up. You can say, Ndugwe Nnamdi from Anambra
No. Do you know the implication of what you have done? Ẹgbẹ́ òkúpa Joshua Aluko fáwọn tó wá láti Anambra. Òkú Ndigwe Nnamdi láti Anambra lẹ́gbẹ́ fáwọn Yorùbá. Ẹ má bínú, sir. Ẹ má bínú, sir. Did I hear you say ẹ má bínú, sir? Sorry, sir. You don't sorry me. You can see the lapses. You can see what you have done. The great embarrassment you have caused this establishment. It was a mistake and it will never happen again. We're sorry, sir. It was a mistake. Yeah. I mean, kill and for your polo. At your age. We are sorry, sir. You don't say that. You don't say you are sorry. Kill on Shelley. The tag, the numbers. Why did you mix them up? Okay. Where's yeah? Call me the dispatch and the delivery woman. Okay, sir. Sorry, sir. All the sort of family. That nobody could come and see. I'm a CEO. Seven I may say. Bẹ́ẹ̀ ṣe wà yín tẹ́ ṣe yìí detention without trial ni ó yẹ kí wọ́n gbé yín lọ kóòtù. No, wọn ò ní dá yín lẹ́jọ́ wọ́n wá ní kẹ́ padà sí rìmáìndì fọ́dún méje tí wọ́n wá padà dé wọ́n ní kẹ́ lọ gba lọ́ọ̀yà tí wọ́n wá jẹ̀bi ẹjọ́ yẹn wọ́n ní kọ́ pa yín dànù. Ṣùgbọ́n lémi kí ló ṣe yín. lémi là ń sọ fún pé èmi á lọ rìmáìndì wo bí o mo èsì ọmọdé o tí àwọn ọmọ ṣe máa bá mi sọ̀rọ̀ ńgbà mí nù ewúre lórí mi tí n bá sọ báyìí tí mo fi ṣépè fún ọwọ́ gbò. Ok, bọ̀dá aláàfin mo advise yín ẹ dé fìlà yín padà. Tí màá dé kí ni ọ̀sẹ̀. Wàláhì máa la irin yín mọ́. Ọ̀la yín mẹ́mẹ́. ẹjọ́ tó rọ ẹjọ́ sẹ́jọ́ ẹ dákun ẹ̀ ní dààmú ẹ̀ ní fòrò láyé yẹn dákun ẹ wò mọ́túárì wa ti kún ẹ̀ ní sófò ẹ dákun. Ṣé olóòmọ pa mí ni. àbátò kún láì bó jẹ́ ń sọ yìí. àbátò ṣe kí ni. Àbátò kú ẹ ní ẹjọ́ bẹ́ẹ̀ béèrè nǹkan kan ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. Báwo ni tí wọ́n ṣe jẹ́ torí mo rí pé ẹ̀ sáà wọ́n tẹ̀lé. Ọ̀gá àwọn ẹ̀ tí ń gbòkú fún yẹn rè ẹni tí ẹjọ́ sọ ẹni tí. Ẹ mọ̀ dàpọ̀ ta ni mistake òkú ìwáyé lọ́wọ́ ìgẹ́gẹ́. Ẹ̀wọ̀n ẹni ni àwọn tí wọ́n gbòkú fún mi ni. Ta làwọn nínú. Ọ̀gá ẹni rè àwọn ni wọ́n gbòkú fún mi èmi ò bó ń lọ́rọ̀ àwọn ni wọ́n. Ẹni tó sin òkú. Wọ́n alájọ jẹ́wọ́jọ́ ṣe fàájì ìdájọ́ mo tí ni tẹ́ mo tírì ẹbí méje. ò mú kínní o. Tájọ́ mú kínní. Bọ́ọ̀sì mi mú ni ṣe ẹ máa bọ́ sà bọ́dẹ̀ yẹ ẹ máa bọ́ sà bọ́dọ̀ gbòǹgbò ẹ máa ṣe é ní sà ẹ máa bọ́ sà ẹ máa ṣe é ní. Sọ́gbòǹgbò lórúkọ àbí sùpọ̀. Mr. Ogongo ó yẹ kó pa yín 7:30 láàárọ̀ la. ẹ má mọ̀ táìmù. Ó yẹ kó pa yín 7:30 láàárọ̀ la. Mr. Ogongo ẹ ṣe sùúrù. Mr. Ogongo dà. Ẹ má ti sọ̀rọ̀ ẹ dákun ẹ sáré ṣé kò sí tó ní advantage tó ní disadvantage ṣé wọn ò kú ẹbí agbẹ̀dẹ pé ẹ sàmì sí ẹni bẹ́ẹ̀ pé yẹn kọlà fún yẹn kò lè wáyé bẹ́ẹ̀ àti pé tí ẹlẹ́mi kí n kàn sáyẹn lásán ni pé ẹ gbókù jáde tẹ ẹ gbókù pọ̀. Ẹ lọ́gbọ̀n fún mi. Mo ní wọ́n wá ń dòfà fún yín ṣùgbọ́n ẹ sì dà bẹ́ẹ̀ sì wà ẹ tẹ ẹ bá kú òkú tó jọ yín pọ̀. Ẹ wo lórí sùúrù mo ń bọ̀ òṣìṣẹ́ ní àná. mo ń bọ̀ ẹ ṣe rí ara tá à ń sọ fún ìjọba nìyẹn bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti lé 70. Irọ́ mi ò lè sẹ́wọ́n tí o sì. Bẹ́ẹ̀ kó orí burúkú rẹ̀ ṣe ẹjọ́ òkú tá wàhálà sílẹ̀ ẹ wá rọjú lẹ̀ bí òkú ọlọ́wọ́ ẹjọ́ wọ́n ṣàlàyé fún yín. ẹjọ́ tó lè rọrùn máa ẹjọ́ bàbá òkú ẹ lè ta tẹ́ǹtì síbi hospital níbí ṣọlá bí tẹ́ ṣe pé dandandan kọ́lọ́kọ́ ṣe àti tẹ́ǹtì wà bí ẹ̀ nínú hospital níbí kò sáyé láti ta tẹ́ǹtì. ṣé ẹ bá bá tẹ òkú ń bí ni tẹ́ǹtì wo ni wọ́n tún kọ́. Ẹ má bínú kọ ẹ lọ́n tí a èdè yín tẹ láwọn. In fact, if Ijoma is a bastard, are you also a bastard? Why can't you listen to me? Just look at who's calling who a bastard. Have you no shame? Have you no shame whatsoever? We want to bury your brother. Not even a dime did you contribute. Yet you have the audacity to ask for a drink. What's happen here now? When you listening to this drunkard? Hey, you call me a drunkard. So uncle, you're not ashamed of yourself. After all what Papa did for you, all the good things he did for you, the best way for you to reward him is by disturbing his children during his burial, right? Okay, fine. Okay. Where's this boy? Wait. Okay. Come here. Wait. I care for you very, very well. I want you to listen to what I'm going to The only time I would listen to you is if you are right to your senses. But obviously you are not. Take him away from here. Mate. Please. If you can move from him, move you out of this place. Up here. I will go by myself. We shall see. Now I know say
He also a bastard. You are the one who is a bastard. Take this man away from here. Away from here. Falls down here. Idiot. Can you imagine this rubbish? You call an uncle. Can you imagine? Such a disgrace. Let's go inside. Useless man. All right. Liadi. Ọ̀gá. Dákun torí Ọlọ́run. Ká tẹ̀ pé àwọn tí àwa bá gbé òkú. Tí wọ́n bá dé náà. Ṣé gbogbo ògbésí ayé ṣe náà ló fi mú omi? Kó mú omi bí radiator. Kí ló dé? Ọ̀gá. Kí là ń dúró fún gan-an? Ẹ̀yin náà lẹ́fà. Ìbàdàn mò ń pè. Ẹ̀yin lẹ ní mọ́ṣúárì ní ká máa lọ. Ẹ ṣégbà tó wá pè wá tó ní bísẹ̀nsì kan lọ. Ṣé àlà àfẹ́ ni? Ṣé àwa kọjọ́ owó ni? Irú wọn láwo la kóra wá sí iná. Ó ti sún mi. Ọjọ́ mo ti wá mọ́tò yìí. Mi ò fi gbé ọkùnrin. Àkọ́kọ́ náà rè. Èmi náà wọ mọ́ṣúárì rí. Àkọ́kọ́ mi nìyẹn. Agbóku ẹni aṣòkú gbé ẹsìn gbé ẹjẹ kẹ gbóku tí a wá ká máa lọ ìwọ wàhálà ẹdá sẹmi mọ pa bọdá àlùkò ni sẹmi mọ pa wọn ni kí ló dé tí wàhálà pọ̀ báyìí dán. Àyà kan rí mi látàárọ̀ mi gbádùn ara mi mọ́. Kò burú. Ìwọ mọ́ṣúárì rí. Ẹnu ẹ̀ láwa. Ẹ wo o ètí ìnú tán ni. Mo ti nù. Kí ló wá dé aago gbé ìlàfẹ́ kún mi lẹ́sìn. Bá mú kọ́kọ́rọ́ jáde. Gáàsì nìkan ló kù kí n nù. Tanu tó nù bá mú kọ́kọ́rọ́ tó. Ogun àná lónìí o. Jáde o. Àṣẹ wa o. Dákun jáde mọ́jà sí mọ́jà àbọ̀ wa o. Àṣẹ wa o. Ogun ọ̀dọ̀ rẹ o. Àṣẹ o. Kátajú taná lọ o. Akun o. Mo ti jowó lé o. Kárí ẹ̀yin bàbá jowó lé kí ló wá kè mí. Èmi jowó lé. Ti jowó lé o. No kí á dákun. Wọ́n jọ àsìkò tí mo ní òtó nǹkan. Àríbà Màlẹ́kà Àríbà Màlẹ́kà. Ẹ tàtà nǹkan. Ránṣẹ́. Ilẹ̀. Ẹ ra o. Màlẹ́kà Àríbà Màlẹ́kà. Ṣé o sí o? Ẹ ra o. Àláfíà ni fún yín o. Àláfíà fẹ́yìn náà o. Ìránṣẹ́. Ẹ pẹ̀lẹ́ sá o. Ẹ kú ojú títí o àwọn dábẹ́ mọ́tò ni o. Màlẹ́kà. Wọ́n kọ́ wọn lọ́mọ́tò lọ ni o. Ẹ ra. Màlẹ́kà. Wọ́n ní mọ́tò já àwọn ọmọ lọ́jà. Ọjọ́ pé àwa ni wọ́n fẹ́ wá rí. Bí Ọlọ́run kó ṣàánú wa ni. Màlẹ́kà. Arákùnrin. Ẹ sá sá o. Ẹjọ́ yín ni mo fẹ́ rí. Èmi. Bẹ́ẹ̀ni. Mọ àti mo ti yẹ ẹsìn. Àríbà Màlẹ́kà. Ìyẹn tó bá gbọ́. Ẹjọ́ ṣé ẹ ò bínú? Inú fẹ́ mọ bíbí tẹ́lẹ̀ ṣùgbọ́n torí gbẹ́gbẹ́ tó ti gbé sí. Màlẹ́kà. Wọ́n á dáràn báyìí. Táwa gbàdéjò báyìí. Ìyẹn tó bá gbọ́. Màlẹ́kà. Ẹlẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ ni. Ẹjọ́ ṣé ẹ ò bínú sá? Mo ń kánjú lọ bìkan àtijọ́ àti mo lè mi bá kí báyìí. Ọlọ́run ló rán mi sí yín. Ẹ jíṣẹ́ Ọlọ́run. Òhó. Ẹjọ́ ìbá dáa kẹ má jáde lọ sí anywhere lénìí. Ká bá lọ bìkan tí mo jẹ́wọ́ ilé. Ọ̀gá mi Màlẹ́kà eléyìí lágbàá. Arákùnrin. Bó ṣe Ọlọ́run ṣe. Ṣé ẹ ò bínú? Bọ́ọ̀ Ọlọ́run lẹ ń sọ. Ẹ bá ń ṣe Ọlọ́run fún mi Ọlọ́run jẹ́ bẹ́yìn náà. Ẹ wò ègbé ni fún ẹni tá a fi rán tí kò jíṣẹ́. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Ègbé náà dẹ̀ ní fẹ́ni tí ó ń jẹ́ nígbà tá ò fi rán. Wọ́n tún máa ń sọ bẹ́ẹ̀. Màlẹ́kà. Ẹ ṣe ń sà. Màlẹ́kà. Ẹ ṣe ń sà. Sáà kan mọ̀lẹ́kà o. Ẹjọ́ ṣé ẹ ò bínú? Bínú láíláí. Nǹkan tí mò ń bá yín sọ ni wípé wọ́n rán mi sí yín ni. Ẹ ti jíṣẹ́. Ìbá dáa kẹ má jáde rárá lénìí. Ẹ sọ bẹ́ẹ̀. Kẹ wọlé padà kẹ lọ sùn. Kẹ má bàa wá oorun tì. Ń gbọ́ gba kọ́kọ́rọ́. Ẹgbẹ́ lọ tẹ́ bẹ́ẹ̀dì wọ́n ní ká sùn. Alàgbà. Wọ́n ní ká sùn. Ṣé ẹ ò bínú? Ìbọ́lọ̀ ló ní àlọ́ sùn. Màlẹ́kà. Ẹ ṣeun. Wàlá náà mú làwọn ló pera òun. Màlẹ́kà. Ní káwọn máa sùn. Bẹ́ẹ̀ ni. Alàgbà. Máa mọ̀ mo jẹ́ yíṣà. Ẹjọ́ ṣé ẹ ò bínú? Láíláí Ọlọ́run jẹ́ bí sún sí Ọlọ́run. Ìdí tí mo fi ń sọ eléyìí ni pé ègbé ni fún ẹni tá a fi rán tí kò jẹ́. Ẹ ti ìwádìí ẹ̀ lẹ́ẹ̀kan. Ẹni tó dẹ̀ ń jẹ́ nígbà tá a fi rán náà ègbé ni fún un. Wàá dáràn báyìí. Ẹjọ́ ṣé ẹ lè ta alàgbà lọ́rẹ́? Ẹ kò wá sí nǹkan báyìí. Nígbà tí ní àmọ́ jáde nínú kájà náà láàfin ràn lọ́wọ́ mọ́ wálé. Ẹ tí ò bá dẹ̀ sí àlàáfíà ni fún yín. Àlàáfíà fẹ́yìn náà. Ẹ ra o. Ẹ pẹ̀lẹ́ sá o. Ẹ yá wọlé. Ẹ ṣeun wá o. Ẹ ṣeun. One down glasses. Sómi ti wà nínú adé tọ́. Ọmọ àbọ̀ ti rọ gbogbo ẹ̀ ọ̀gá mi. Kí n mọ̀ jáde. Ẹ jẹ́ bẹ́ẹ̀ pé kí n wá. Ẹ bá ní máa kiri bíbélì ni. Kí n mọ̀ jáde. Ní máa jáde ní abẹ́rẹ́ ìtọ́jà àrùn tí ò sí o. Ìbàdàn. Ní kó lé náà ni wèrè. Ṣé kò sí? Ẹ bomi. Gbogbo ajé mi jáde. Wọ́n sì sọ fún mi náà. Wọ́n sọ fún mi kí n tó kó lé. Wọ́n sọ fún mi pé kí n má gẹ́gẹ́. Ìgbọ́ràn mọ̀ sàjẹ́ bẹ̀rù lọ o. Mo mọ̀ fọwọ́ ara mi ṣe ra àbí o. Irú wọn náà mo kó àmì sí torí ọlọ́ọ̀bá iná. Bó ṣe nínú mọ́tò wọ agọ́ rẹ̀ wò lẹ́yàdí. Tó bá ti ku ìṣẹ́jú mẹ́wàá lásìkò táwa yìí. Ìṣẹ́jú mẹ́wàá sísìn lọ sọ pósí wọn kalẹ̀ kó kú wọn sófò dànù. Ayé yín kọ́ la wá. Àìrè yẹn gidi bí àwọn ẹgbẹ́ pósí.
Daddy. Ọ̀gá. Kí ló fẹ́ ṣe? Mo fẹ́ já èmi fẹ́ jálẹ̀ nìyẹn. Ìṣẹ́jú mẹ́wàá bọ̀ sọ fún ọ. Tó ti pé ìṣẹ́jú mẹ́wàá ni. Èwo ni? Ebi ìṣẹ́jú méjìlá náà ló kù. Ó kù ìṣẹ́jú méjìlá. Lọ jálẹ̀ kó kò mọ ilé ọkí. Kí ló dé? Kí ló dé gan? Ẹ fún wa ní òkú wa, àwọn ọmọlé fẹ́ jẹsẹ̀ mọ́. Ẹ fún wa ní òkú wa, àwọn ọmọlé fẹ́ jẹsẹ̀ mọ́. Ẹ fún wa ní òkú wa, àwọn ọmọ. Bàbá ẹ ṣe sùúrù ẹ pariwo jáde. Kí ló dé? Sùúrù kí ló dé? Ṣé bá ti èmi gan ìmọ̀ tí mo kóra mi sí, ó ti yẹn close by now. Kọ́mọ gbókìtì ń bì, kò sí ìtọ́kàn yín, kẹ́ close by now, all close. Ṣé kí ni òkú tí a di pé. All close. Àbí ìwà mọ̀ òkú ọ̀ṣọ́ mi sẹ́kì, ìwà mọ̀ òkú fẹ́mi, òkú ẹ̀mẹ̀ tẹ̀mí wà bí, wọn ò tí ì rí, ìwà lẹ́yìn kí wọ́n ti close. Tẹ́lẹ̀ bá ta ń la gbogbo ń bí, ṣé ẹ̀kẹ́ sọ̀rọ̀ ń bì. Ẹ wá kí ló ṣe yín gan náà. Ọmọ tó bá sọ, tó bá dá lóhùn, ẹnì kan fọ orí yín. Á lọ yẹ kí wọ́n mí sí èwo torí ẹ̀kú, lẹ́yìn tó kú kan jẹ́ pé kiri kan. Ṣé ẹni pé tí mò ń lọ lélẹ̀ àbọ̀dá ń tẹ̀sí ò dá o? Èmi mọ̀ pé o máa dájú. Ọlọ́run tí kì í bá ṣe ti Aláàfin kúrò bá yèyé, ó dẹ̀ dùn mí, ó dùn mí torí Aláàfin. Torí pé fẹ́ gbókùn mi dẹ́ mú yẹn wá láti sùn. Dẹ́ mú yẹn wá láti sùn wà báwa mi rẹ̀. Báwa yìí jà kí ló báwo ni àfà. Ṣé káwá lọ gbé? Dáadáa àdósì. Bákẹ́rẹ́ ní kọ́ mọ̀ kó ga ni mí. Ọ̀gádà. Àjẹkẹ̀rẹ̀ pé àmì 12 officers. Ọ̀gá ẹni sùn. Mo ń bọ̀ tí ìgbà ní oṣù ọ̀bá sọ̀rọ̀. Kí ló máa bẹ̀ wọ́n o? Ẹgbẹ́ òkú fún èmi, ilé ṣàgbé. Ẹ sì máa fowó kún. Ọ̀gá ẹni sùn. Wọ́n máa fowó kún òkú yín ní sùn bíbá sí. Ṣé bẹ́ẹ̀ bá lọ́ọ̀jì ló tẹ̀? Iye ọjọ́ tó kù yín fi lọ́ọ̀jì bíbá kò ní yẹ lọ́wọ́. Ọ̀gá ẹni sùúrù. Ṣé rí àwọn ọmọ Yíbò tó wá gba òkú lẹ́yìn tiwọn tó wá láti Anambra? Wọ́n ti ṣòkú tiwọn náà gbé lọ sí Anambra. Ìgbà tèmi náà check record ni mo rí wípé òkú wọn lọ ṣègbè lọ. Mi ò mọ̀. Ẹjọ́ à ń bọ̀ ẹjọ́ sà. Ìgbà tí mo check record ni mo rí pé òkú tiwọn gbé lọ sí Anambra. Ẹjọ́ bọ̀dá, ẹjọ́ ẹni sùúrù, ẹjọ́ àǹtí. Òkú bọ̀dá mi tá a wá gbé ń bí. Àwọn Yíbo ti gbé lọ rí Anambra. Òkú ti Yíbo lẹ́gbẹ́ fún wa yìí. Ẹ kàn mú déètì náà tó wọ̀sẹ̀ tó ń bọ̀ yìí tó máa lọ pa yín. Ẹ mú déètì o. Bọ̀dá ẹ bá wọn sọ̀rọ̀ ẹ mú déètì. Ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ẹ mú déètì. Súnmọ́ tó àwọn sunkún lẹ́rù ni o. Tó bá wọ bí. Gentlemen, I want to tender my unreserved apology for the mix-up. Ẹ má bínú, ṣe rí a máa make sure wípé ẹ̀rọ kù yín gbà ẹ fọkàn balẹ̀ ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa. Honestly, ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ní àwọn ọmọ ogun fẹ́ máa correct fún ọba ń jà kì í ṣe àwa la kú torí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ń bí ìyàtọ̀ díẹ̀ ló wà nínú túpọ̀ àtìmọ̀dó yín ẹ máa sọ fún wa bá àrùkù àgbà sí mi ni mo kú ni òkú ẹ̀gbọ́n wa simple. No, ṣe rí òkú. No kíni àti ọkọ la olórí burúkú ọmọ sẹ́yìn bọ́gà yín sì ni òkú yín nìyẹn náà. Ẹni sùn ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín. Òkú òdédé fẹsẹ̀ ara ẹ̀rìn wá sí mọ́túárì ẹ̀yin lẹ gbé wá ẹ̀yin tẹ́ gbé wá lẹ́lòkú òkú yín ni. So that's just it. Ṣé wá rí I want to tell you this now. Ẹ fọkànbalẹ̀ a máa retrieve òkú yín láti ilẹ̀ Ìgbò kò sí wàhálà ṣe ti gbọ́. Ẹ máa retrieve àbí níbo ni ẹ̀yin máa wà wá ń kọ́. Ìdúró retrieve fóònù sọnù ni tí a fẹ́ gba láì ní. No ṣẹ́rí a máa make sure wípé òkú yín wọ́n dá padà láti ilẹ̀ Ìgbò ṣẹ́rí ìkan nínú àwọn officials ni ó máa lead yín lọ ṣó ti yé then ẹni tó rí òkú. Kò sí ẹni tó máa lead wa lọ bọ̀dá ṣe sọ ẹ̀kọ́ múnú bí mi sáá ni nígbà èyí tí ẹ wà lẹ́yà tẹ́ ò yá tẹ́ ẹ wà ní fọnáfọnṣu tẹ́ ẹ wá fọná tẹ́ ẹ gbàgbé iṣu tẹ́ ẹ lọ fọná àṣì ń bẹ̀ òkú míìsì ẹ tún wá lẹ́nu lọ s'Anambra ẹ̀ rà wọn sáwọn tẹ́ máa ràn náà lélẹ̀ sáwọn dàda bí kọ̀lọ́kà lẹ́fẹ́ lọ sí Anambra àwọn tẹ̀lé wọn lọ. Gbogbo ẹbí gan ṣetán láti lọ èyí gbọ́dọ̀ pélé kéèké pé ọmọ òkú yóò fi pa ìbá burúkú tó kó wá àwọn bíi méje ni yóò pa ẹnìbọdì dànù gbogbo ẹbí ń tẹ̀lé yín lọ Anambra. Àwọn officials mi máa lead yín lọ so that ẹni ní problem pẹ̀lú àwọn agbófinró lójú ọ̀nà. Then number 2 ẹni tó wẹ òkú gbẹ̀yìn tó gbé òkú fún yín jáde nítorí mix up tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ kó má bàa ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé yín lọ arábìnrin yìí.
arábìnrin yìí. Ọ̀gá ẹ wò ṣẹ́rí kan tó wà ní ẹ jẹ́ ká yanjú ẹ o. Ṣé tí èyí ti kọ́ tó ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ó ní kẹ́jẹ́ ká yanjú o. Ṣé ní ìtẹ̀sọ̀ ní ìsìn pé kí ikú àwọn méjèèjì lọ sílẹ̀ Messi kọ́ lọ gba bọ́ọ̀lù nǹkan lè ṣẹlẹ̀ o. Ẹni kí ni? Messi. Ta ló sọ̀rọ̀ bọ́ọ̀lù ń bì? Hello. Sáwọn tó gbàtẹ̀lé wa náà lélẹ̀. Ẹni sùúrù. Messi kọ́. Mess up. Wípé mix up tó ṣẹlẹ̀. Ẹ̀dùn ọmọ bẹ̀rẹ̀ ṣé má jẹ́ ìrònú bọ́ọ̀lù ṣé pẹ̀lú èjì tí wọ́n lórí ìjókòó yìí. Ọkọ là ń gbá bọ́ọ̀lù NFA òyò wọn ni o. Ẹ wo àwọn àtúnṣe gbọ́dọ̀ wà ń lé iṣẹ́ yín. Ṣé àwọn òkú tó ti kú lẹ́yìn jí tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú yín ni? Torí mi ò rí yàtọ̀. Even man ti bí tó kọlà yẹn náà. Gbogbo àwọn tó wà nínú mọ́ṣúárì bí wọn ò bí èdùbú òkú. Wọ́n ṣe bí àjọ̀nú. Gbogbo yín kan ṣe ẹ pè mọ́ létí. Ẹ wo ọ̀gbẹ́ tẹ́lẹ̀ ìtẹ̀sọ̀ yẹn àṣeṣe ọlọ́ọ̀bà fọ lọ́wọ́ o ṣọlọ́ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà fọ àṣeṣe nínú bẹ́ẹ̀ ni àṣeṣe wà o. Wait, àṣìṣe mistake kí irú ẹ̀ má bàa tún ṣẹlẹ̀ àṣìṣe. Nǹkan tẹ́ ẹ sọ ni pé kí wọ́n tẹ̀lé wọn lọ sí Anambra. Ọ̀gá gbẹ́tẹ̀ wọ pé kọ́ndíṣọ́ kan wà lẹ́tẹ̀lẹ̀ tí mi ti kó yẹ tán nílùú tí wọ́n tẹ̀lé orí ìsìn wà lẹ́tẹ̀ pé kí n tún tẹ̀lé wọn lọ. Ọ̀gá ẹja kan má bínú ṣé bí àwa àti wọn ò ní sọ̀rọ̀ láti dùn. Sorry. Oya, could you please leave? Oya, ẹjọ torí Ọlọ́run níbẹ̀ yìí. Oya, leave wọn torí Ọlọ́run. Ọjọ́ Anambra. Ẹ sanwó epo ìwọ́n ló ń jáde ẹ̀gbọ́n mi o. Ẹ gbé òkú padà síbí padà àgbà owó epo gbogbo òyìn torí mi ò pílánì ìlú ẹlẹ́nu ayé mi o. Ẹbí yóò tì mí sí wàhálà báyìí o. Ẹ má wọrí, à á ṣe gbogbo àtúnṣe. Hello, sir. Hello, sir. Ẹ súnmọ́ mi. Ṣé kí ló dé? Kẹ̀sùn ojú bí èrè ìbejì ṣé mo pè yín ni? Ẹ̀yẹ bá mi ṣàjẹ́. You can go. Òkú gbogbo. Má bínú jàre. Ṣé rí ìdè bá ní ká yẹ rí? Olùgbọ̀n náà ló dé ẹ̀rù kọ̀dọ̀. Olùdìbò sọ pé atrocity is the privilege of agony. Wọ́n rò ó máa sọ̀tún rẹ̀ fún yín. Ìtumọ̀ ẹ̀ ní pé kò sí tí ò ṣẹlẹ̀ rí. Mo ti gbé bẹ́ẹ̀ ní àṣọ̀rẹ́ ńlá gùn. Ẹ jẹ́wọ́ fún wa. Èyí náà ní ìlú owó. Tó bá jẹ́ pé ẹ ti ta òògùn ẹ̀gbọ́n wa fáwọn tó ń so òògùn owó. Ẹ kọ́ bí mi sọ̀rọ̀. Eléyìí ò wúlò rárá. Òun gan bí òkú ni. Tó ní gbogbo tó lọ nínú bí ikú fọ́ọ̀lì sí ni. Ẹ jẹ́wọ́. Sorry, we don't do that here. You can do that. What they say, oh, ní ojú ẹ̀ ní ọ̀bẹ mi sọ̀rọ̀. Àkùdọ́kọ̀ mi bá sọ̀rọ̀ ìjọ mi. I'm telling you, we don't do that. Bọ̀dá, ọ̀rọ̀ ìtàtọ̀ rẹ̀ bá lọ padà sínú ẹni lọ. No, are you okay at all? Ẹ̀yin? Why will you allege that àwa jí òkú ẹ̀gbọ́n yín àbí òkú yín alọ́ta? Ìgbà tó ń wá nínú náà, ó ṣe ń ṣeré bí pé kò jalè ní. Ṣẹ́tí. Àǹtí kìí bẹ́ẹ̀ lè jẹ́. Mẹ́jọ. Hey. Waka, where they go? Nna, Mom, excuse me, follow me, man. Hey. It's a bad rock.
Babola. Kí ló dé ẹ tí sùn ni? Wákàtí méjì lẹ ti fi mí sí pálọ̀. Lẹ́lẹ́ fẹ́ wá sùn ẹ tún débi tó ń sìn orí ìjókòó mo ti bá yín. Ṣé ò sí? Kò sí. Ṣé mo pa kàná ni mo ti ń bi ẹ́ pé kí ló ṣẹlẹ̀? O ò sọ fún mi. Àtàná yẹn náà ló ò ti lọ bí iṣẹ́. O sọ fún mi pé o wà on leave. Ìgbà wo ló ṣe parí ìkan tó tún ti fẹ́ gbà mí? Ṣé wọ́n ló níbi iṣẹ́ ni? Yọlá, ọ̀rọ̀ tó wà nílẹ̀ ò lè rí nǹkan kan ṣe sí. Mi ò sí ń dìfò, mi ò dẹ̀ sínú dé. Mi ò lè rí nǹkan kan ṣe sí. Ok, kí la wá jọkọ àtìyàwó fún? Tá a bá lè help ara wa, kí la jọkọ àtìyàwó fún? Sọ fún mi. Àwọn olóyìnbó náà ló sọ pé a problem shared is half solved. So jẹ́ ká mọ̀ nǹkan tó bá ṣe ká lè mọ̀ bí ta fẹ́ yanjú ẹ̀ sí. Àwọn olóyìnbó tó sọ yẹn problem tí ò bá lé ni. Sórí bí mo ṣe wà ẹ́, ọkàn mi ò sínú ilé. Anambra lọkàn mi wà. Anambra bí ti báwo? Àtọ́dún tí mo ti fẹ́ tá a ti jọ wà, mi ò gbọ́ pé ó lẹ́bí l'Anambra rí. Kí wá ní t'Anambra ṣe wá jẹ́ nínú gbòòrò tó wà nílẹ̀? Ọjọ́ ni mi ń léyìn Anambra, àmọ́ mo lókun bẹ́ẹ̀. Òkun bí ti báwo? Ọlọ́mọjà rẹ alákòóbá. Mo sì mọ̀ pé kíní kìí ṣojú lásán. Orogún òwò ni. Àṣàsí ni. Ebi àwọn ọkùnrin kan ní wọ́n fi iṣẹ́ wa. Ìkan rí bíi dóngóyárò báyìí. Ìkejì náà ẹjọ́ wọn sàpọ̀. Wọ́n ní mọ́ àwọn lọ ibì kan pé kí wọ́n fi ìwé òkúta. Ó sì mọ ọmọbìnrin tó wà níbi iṣẹ́ wa. Sí ẹlẹ́gbẹ́ pòǹgà náà òkú gan-an lè pé àkànyẹ̀ bá mú tiẹ̀ ni. Sí etí ń dùn báyìí tó tiẹ̀ jì. Wọ́n bàbá náà sọ̀rọ̀ jàre kí ló ṣẹlẹ̀ gangan náà? Àwọn fẹ́ pa mí ni. Jẹ́ kí n mọ̀ kan tó bá ń ṣẹlẹ̀. Èwo ni ẹyẹ lọmọ tí obìnrin kan ṣe kinní kan ó ṣe mi ò fẹ́ gbọ́. Jẹ́ kí n mọ̀ kan tó bá ń ṣẹlẹ̀ gan kánú kan wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀. Wọ́n fẹ́ tẹ̀lé wọn lọ. Ó lè bọ̀ bó ṣe sọ̀rọ̀ ọkàn mi kàn ti gbìgbìgbì ni. Pẹ́pọ̀ kàn dákọ́ sọ̀rọ̀ mi ní bó ṣe sọ̀rọ̀ yìí. Sọrí pé gbogbo sókè mo kú báwọn ọmọ tí náà ń gbà lọ́bẹ̀. Bẹ́ẹ̀ ṣe mọ̀ tí mò ń mú mi. Wọ́n mọ̀ tí mò ń mú mi. A ti padà dé. Lọ́gbọ́n mà ti gbé pósí sínú mọ́túárì. Mo wò pọ́n tó wà mẹ́. Wọ́n ká pépù láti ṣiṣẹ́. Wọ́n bá gbókù lọ. Lẹ́yìn wá padà dé pé òkú àwọn kọ́ la gbé fún wọn. Èmi ọ̀kọ́ ti ẹ̀kọ́ rí bí nǹkan tí ọ̀dà pé wọ́n ó wọlé wọn ó gbé òkú tí wọ́n ní pé kí ni wọn ìpárọ̀ láyé. Pé ẹ̀fẹ́ rọtí gan tó bá ṣe pé ó ní kò tutù tó wọ́n dá padà. Ká máa sóòkù tẹ́ pé òǹkàlùkù ló ti mọ tiẹ̀ tó gbé wá. Kí ló wá ṣẹlẹ̀? Òkú tí wọ́n gbé wá òkú tí wọ́n ò ní tàtú àwọn Ìgbò gbókù kan bàbá ṣe wá tàtú bọ́yá èèyàn bóyá pàtì ní tàǹtì ẹ̀rẹ́ mọ̀ tàtú sáwà lápá rẹ̀ wọ́n rò pé ìgbà tí wọ́n fi dé báyìí wọ́n ti gbé òkú fún àwọn Ìgbò ní ọ̀gá wa ọ̀sámọ̀ ọ̀gá wa kan báyìí ọmọ èké tó torí bẹ́ẹ̀ lùbọ̀ bá ti máa ṣe wọ́n ti dàgbà kínní lọ́ba yarí lọ kò sí ní tí ò sọ fún mi tán bá ní mi ní negligent of duty ni kò sí èbó tí òbí kọ́ nífẹ̀ẹ́ mi ni pé mi ò fèsì iṣẹ́ mi dáadáa ni wọ́n sọ pé káwọn yẹn òkú tí wọ́n gbé wà wọ́n gbé padà lọ sí Anambra láti lọ change òkú o kí n tiẹ̀ bá wọn lọ ní rárá n gbọ́dọ̀ tẹ̀ta pé a ti dá mi dúró ni wọ́n sáàkì mi ó yá sáàkì mi wọ́n á wò ó tiẹ̀ kọ́ ká mi lá ṣùgbọ́n bọ̀ ya mo fọ̀rọ̀ mọ́ náà lọ́kàn wọn pé tọ̀ bẹ́ẹ̀ èso mi sórí ayíbò wọn ò ṣe é jẹ́rìí bọ́yà ti lọ sun òkú náà lọ́hùn wọ́n ṣe pé gbọ́ ọkùnrin ti ń ṣe ojú wọn le nítorí àṣẹ mi lè mọ̀ bẹ́ẹ̀ ni pé òkú mi wà bóyá òkú ń jẹ́ ń tùkú ni kò yé mi torí òkú mi jẹ́ máa ń ṣe ní tí ọ̀tẹ̀ lọ́rùn fún yẹn ọkọ̀ ó máa takú lójú ọ̀nà ni èmi àti ń gbé lọ ilẹ̀ Ìgbò ní ìgbé dọ́hùn tó mọ̀ pé òkú tàwọn ní tàtú la ní ẹgbẹ́ fáwọn ní tàtú ọkọ̀ wọn takú dáhùn nínú èèmọ̀ wọlé ilé ìbáyìí nìsín kò tí ì àáyé mi ọ̀gá sáà ló ń dá mi dúró wọ́n náà wọ́n ní fún mi bẹ́nẹ́fìtì kankan lórí ọdún tí mo fi sìn wọ́n wọ́n tó wá sọ fún àwọn onísanwó oṣù yìí fún mi bẹ́ẹ̀ pé oṣù ní okùnjọ́ mẹ́ta kọ́ parí mo tó wá ń ṣàlàyé fún pé ẹ̀ ní dààmú ẹ̀mí náà ẹ dáàbò pé mo bímọ mo tó wá ń ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn gbọ́. Kí la máa ń ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí? nítorí fi rí i pé mò ń ká kóòrùn tí mo fi ń rò láti àná
mo ti rò mo ń fi orí mi wo ibi tí mọ́ṣúárì tí ó fà ìjọ̀dọ̀ wa gan lọ mo ń ojú mi wo ibi tí ó wà ní ìlú bá wọn. nínú gbẹdà kí ló ṣẹlẹ̀ ṣáàrì bí ọmọ mọ́ṣúárì ni ó ṣe fi kọ́ fẹ́ lẹ́yìn sí ìwé ó tún fẹ́ gbọ́ mọ́ṣúárì lọ kó sí ẹ̀ ọlọ́run máa ṣàánú mi o ọlọ́kùnrin máa pa kí ló dé ẹ̀wọ̀n ní mọ́ṣúárì ogún mọ́ṣúárì gbogbo gbà ọ̀rọ̀ náà ò ṣiṣẹ́ mọ́ṣúárì mọ́ ó ṣiṣẹ́ mọ́ṣúárì mọ́ ọmọkùnrin yìí. Yọlá ọ̀rọ̀ obìnrin lọ sọ lẹ́nu ọ̀hún pé ọ̀nà tí èèyàn bá mọ̀ náà lèèyàn mọ̀ tọ̀ tí inú mi wá dùn mí ti dá mi dúró bí mọ́ṣúárì wa ni ẹni jẹ́ pé àwọn òkú rẹ̀ á ti kílòsì àmọ́wọ́ ara wa àwọn òkú kan bẹ́ẹ̀ ni wọ́n gan jẹ́ pé àwọn òkú jẹ́ pé kílọ̀bù ni wọ́n kú sí àwọn kan wà jẹ́ pé ń gbà ti kílọ̀bù bọ́ yẹn lásídẹ́ǹtì bí wọ́n ti wà mọ́ṣúárì òkú kan wà jẹ́ pé ó sì máa ń lọ kílọ̀bù ń bẹ̀ bí mo máa ń dá padà èmi mo tún máa sọ pé. gbogbo èyí tó sọ yẹn ò kàn mí fẹ́ mo ní mi ò fẹ́ gbọ́ ò ṣiṣẹ́ mọ́ṣúárì mọ́ ò ní ṣiṣẹ́ mọ́ṣúárì mọ́ bẹ́ẹ̀ mo sọ fún ọ. kí wàá ní mọ̀. ò lè ṣiṣẹ́ mọ́ṣúárì mọ́ sẹ́. èmi ò kú mọ́ wọ́ ara wa dúró. a máa kó family meeting lórí ọ̀rọ̀ yìí o. On your final journey, your destination is unknown. On your final journey, you'll be traveling all alone. And Jacob Mashoro Marauti Sokoko. Jacob Mashoro wow. Marauti Sokoko. I hear it breathing. This is the end of fate. Every second I hear it ticking. Be careful of your words. Be careful of your tongue, or you regret. Or you regret. Be careful of your words. Be careful of your tongue, or you regret, or you regret. On your final journey, your destination is unknown. On your final journey, you will be traveling all alone. And Jacob Mashoro. Marauti Sokoko, Jacob Mashoro Marauti Sokoko.
Babe. How you doing? Seriously, I ain't finding nothing funny down here. The whole thing is just going in total disarray. Could you dig this shit they're telling me? That I can get my father? Right now, they're going to search for my father's cup somewhere else. Yeah. You know what the drama was? The guy was just trying to bring the cups all the way from Lagos, but he brought the wrong cup. I just can't fathom what's happening. Like, for real. No, I ain't joking. I'm serious about it. I really can't take this no more. Believe me, I can't take it. Oh, you've not heard of it? Yeah, because some of them just think I'm going colors. Yeah, they think I'm local. Well, right now I'm just praying that the God that's going over there could bring my father's remain. That's just it, and that's the whole shit that's just still keeping me here, you know. I don't know, but I'm still gonna get back at you, alright? Yeah, alright, peace. Later, babe, love you. ẹ wo ọ̀gá driver ẹ má jẹ́ kí mọ́tò yìí takú o ẹ jẹ́ ká débi tá à ń lọ ẹ jọ o ẹ mọ̀ pé obìnrin wà bíbá ẹ obìnrin lè mí ẹjọ́ torí ọ̀nà ẹ má takú sínú igbó yìí o obìnrin ni mí o. mọ́jọ́ takú o mọ́jọ́ takú o ọ̀tá ni mo fi ṣe ṣẹlẹ̀ ní. mọ́jọ́ takú o kí ni gbogbo ọ̀tá ni sọ ṣẹlẹ̀ ní. sọ́kọ̀sí ẹni ibo ni bíbá yìí ẹ. ìdàrú àbí wíkẹ́. kí ni mo kó mi. Ṣọ́tọ̀. Ìbúlẹ̀ ti wá. Láti ìbúlẹ̀ ti wá. Ṣọ́tọ̀. Láti ìbúlẹ̀ ti wá. Ṣọ́tọ̀. Ṣọ́tọ̀. Ṣé èlò sọ wọlé? Ẹ jọ̀ọ́. Láti Èkó. Travel. Pẹ̀lú òkú bàbá yín. Bàbá ẹ o. Gbogbo tó wà lára yóò yẹ máa kó lẹ́bẹ̀. Ẹ má lọ bìlí bẹ́ẹ̀ lókìgbẹ́ o. Màá ṣẹ́ lọ́dọ̀ ọmọ. Màá bẹ́ orí yín fẹ́. Ẹ máa bẹ̀ bẹ́ẹ̀ sí lọ́rẹ́ kọ̀ọ̀kan náà. Òun ni bàbá ẹ o. ẹ ti ní ìkọ̀kọ̀ mọ́lá ní ìjọ. Ẹ ti ń pariwo, ẹ ti ń múnú bí, ẹ ti ń fún bọ́dí yìí tì, ẹ ti ń pariwo.
tọwọ́ ẹ̀kọ́. Ibi báyìí kọ́lé mi ń gbé. Fún wọn lára. Ọmọ ìyá mi jẹ́ ìṣàánú ayé wọn. Ibi tó ń lọ lè fẹ́ mí kọ́. Ọmọ pẹ́. Ẹni fẹ́rẹ̀ tó fi ilé pé ẹgbàá jẹ́ rere. Má pẹ́ ń bẹ̀. Sọ́tọ̀ kí lẹ kún mi sí ibẹ̀ ó lè wọlé ń pariwo kí ni mo kóra mi síbà ẹ́. Ẹja tí mo tọ́jú àti mo. Ẹ kú jókòó. Àbí ẹ fẹ́ràn iyán kí mú lọ sọ́dọ̀ màmá olóúnjẹ. Ẹ̀fọ́ wọ̀rọ̀ ó wà ń bẹ̀ o, ẹ̀fọ́ ẹ̀gúsí, ẹ̀fọ́ rírò, ẹ̀gúsí elédè gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ o. Ẹ wo ẹ má sọ̀rọ̀ yẹn o ṣé níbi tá a dẹ̀dẹ̀ yìí èmi ni mo kọ̀mìtì o ṣó ti ẹ̀yin ṣé ẹni tó gbẹ ẹ̀fọ́ tó sọ pé ìfẹ́ rà yẹn ẹ̀yin ló gbẹ ẹ̀fọ́ ṣó yẹ yín ẹ wá fún mi láṣọ òbúra ó ti tán wàá sùn tí lẹ́bàá. Ohun tí mo sọ kọ́yọ̀ mi ni mo fẹ́ bá yín rògbò ẹ̀fọ́. Ó dà ṣé ẹ máa jẹ ọkà? Gbò ọkà. Bàbá yìí ní balẹ̀ bàbá yìí ní balẹ̀ bí. Ó ti yé mi, ó ti yé mi. Èmi náà wò. Mo ti gẹ ó dẹ̀ ti yé mi náà, ó ti yé mi náà. Wọ́n kó yín pọ̀ mọ́ wọn ni. Ọ̀gá mẹ́kò alfa ó ti bá wọn parí ẹ̀. Kí ló ṣe kí ni? Ní lè ṣe. Ẹ lè ṣe. N mọ bẹ̀rẹ̀ sàbẹ̀rẹ̀ tó ti yé ọ. Mo tún rá náà rò mo rí kí wọ́n gbé sínú ọkọ̀ ni. Mo ẹrù ẹ gbé sínú rẹ̀ nǹkan. Wọ́n àwọn ìjáde sórí kí n bá máa ṣe mọ́tò ni wọ́n á gbẹ́rù kí wọ́n gbé sínú rẹ̀ ni wọ́n máa gbé kúrò. Ẹrù ẹ ní sùúrù ọ̀gbẹ́ni mẹkáníìkì máa fara balẹ̀ ẹrù wo ló wà nínú ẹ̀. Ó yẹ kí n gbére ṣọ́ọ̀bù mi kí n là ṣe ni. Àmọ́ ẹrù kí wọ́n gbé sínú rẹ̀ ni èlè yẹ kí n. Kílẹ̀ yìí náà gbé sínú ẹ̀. Ọmọṣẹ́. Bítù balẹ̀ wà nínú ìlú yìí ẹni tó ń ṣeré. Ẹ̀gbọ́n ẹ̀jọ̀ gbogbo tẹ́ ẹ sọ yìí ẹ bá dáhùn ẹ̀jọ̀ torí Ọlọ́run bàbá ṣé ẹ lè gbà wá láàyè bóyá kẹ ẹ bá wa ká gbé ẹrù yẹn síbí kó gbé mọ́tò lọ kó lọ ṣe táìmù tí wọ́n dá ní. Ṣé wàá ṣe bẹ́ẹ̀? Gàbá gbẹ́rù sí mọ́. Kò ilé nílé yìí ẹ wo Bọ́lá Ahmed Tinubu Amsati àti Sanwó-Olú tó bá fẹ́ lọ ṣe mítìnì olóṣèlú ní Àbújá ibi ìlọ máa ń yà sùn Àǹbọ̀dé ń sún bí ìsìtì ẹ jẹ́ lọ gbẹ́rù sínú lẹ́jàre lẹ́nilé yìí. Èbùrú ìwọ náà ló lè gbẹ̀rù sínú. Tí o ti gbọ́. Kí wọ́n bá ti gbẹ́rù nú rẹ̀ kúrò kí wọ́n lá gbé bá mi sọ. Ẹ máa lọ màá bá wọn mẹkáníìkì mi ẹnì sójàre ẹnì sójàre. Ẹ wo ṣe fẹ́ bá gbẹ́rù yẹn. Ọ̀rọ̀ tí ti yé mi jàre mi ẹ má pò mí nú pọ̀. Madam kó má jẹ́ yìí nìkan lẹ́wà lórí ìjókòó ẹ máa bá sọ̀rọ̀ ṣé yẹ yín ẹ máa bá ṣeré. Ẹ wò ẹrù náà dà kò sí ẹrù tẹ fẹ́ gbé tí lè gbé o tẹ bá ń gbọ́ kò sí ẹrù tí lè gbé mi ló ń pè bẹ́ẹ̀ o. A ní ẹ máa táìmù ti lọ ẹ bá bọ́ sí ẹgbẹ́ gbèrú ẹ̀yìn tí a fẹ́ gbé ni. Má ti wọ́ má kàn kí ni lápá tẹ́bọ̀ sọ fún má yẹ kí bàdà obìnrin mọ́ ẹ lọ́wọ́ èmi ò fẹ́ gbọ́ ẹ dáadáa ò sí o. Ẹ jẹ́ rí i. Ẹrù tẹ fẹ́ gbé yẹn dúdú tó wà lábẹ́ síìtì yẹn ni àbí pátákó white yẹn. Pátákó òkè òní. Pátákó ni. Bọ̀dá la fẹ́ lọ gbé wọ́n wá gbẹ́ lómi fún wa nílùú Ìgbò ìyẹn la wà ń gbé lọ sí Anambra báyìí Anambra ló wà nù kìnìún Anambra sì kọfẹ kákẹ́ gbé sínú yàrá dàárọ̀ ọ̀la ni. Ayé mi bàjẹ́ yẹn ń ṣeré ni inú yàrá wo lè fẹ́ gbélé sí ẹ má sọ lémi di mọ́ṣọ́ ayé mi bàjẹ́ ni. Ṣé bá a ti tọrọ àyè lọ́dọ̀ yẹn nílé wa pé ká lọ gbẹ́rù wa òkú Kristẹni kò wíwo. Kò wúwo. Tó ń fẹ́ kú yarí po yá pẹ̀lú òun lè wọ́ ni kú ni. Ẹ wo iye tó bá fẹ́ gbà yẹn ṣàṣọ fún mi. Ẹ ṣe èrè dá ayé yìí tẹ̀lé bàjẹ́ ni wéwèé ṣe yìí ni kí ló dé tẹ̀ ro kúrò mi jẹ́ kí wọ́n bá yín gbókùnrin kókùnrin wá fà mí lọ́wọ́ sẹ́yìn kó ní ká lọ ọmọ ọ̀dọ̀ rere ayé yìí fẹ́ ta ni. Ọlọ́màjẹ. Ẹ lẹ sọ wípé Tolúwa ni ilẹ̀ àtẹ̀kùn ẹ̀. Ó yẹ jágbe. Ẹ wá àbúlẹ̀ ń lọ. Ẹ má jẹ́ ń bá yín jà o ṣe mọ̀ pé mo respect yín látàrí ẹ má jẹ́ kí wojú àbáyé yìí ṣe èrè ni èmi lọ fẹ́ sọ di gbókùgbókù ayé
ti kọjá fíìmù. Gbogbo ní ẹ̀kọ́ sí eléyìí ni a bá fún un. Àti nǹkan àtọ̀rẹ́. Dára torí ọjọ́ ọkọ̀ ní olúwẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni méjì sọ̀rọ̀ lórí ẹ̀ wá. Ẹ̀sẹ̀ ní 50,000 ni yóò fún yín. Nínú owó tẹ̀ gbà bí 470 something. Ẹ dúró, ẹ jẹ́ kí n wo àdírẹ́sì ọwọ́ mi ná. Ẹ jẹ́ kí n check ẹ. Ó yá. Èmi ọ̀pọ̀ ilé báyìí, ní sì gbé ẹgbẹ́ mi bóde, ní èsì tí òṣùwà ẹ̀jẹ̀ tó dọ̀ tó dé tó kú sọ. Ọ̀rọ̀ òdùn mẹ́ẹ̀ lẹ́nu, ọ̀rọ̀ òdùn mẹ́ẹ̀ lẹ́nu, ọ̀rọ̀ òdùn gbogbo ti gbowó tiẹ̀, ṣé ní pàtàkì bá ṣe sùúrù? Tó kú òkú bọ̀dá mi ni wọ́n lù mí sí. Ọ̀gọ̀ọ̀gọ̀ burúkú wọ̀. Màá bọ̀ wọ́n sì gba ilé jù. Abúlé ni ẹran bí yẹ. Ẹ wo ní sùúrù, òótọ́ nìkan tó ń kú sọ, ẹ jẹ́ ká jẹ́ kó di àárọ̀ ọ̀la ká lè rojú ara wa ká yọjú sí wọn gbà yín, ẹ ní sùúrù ẹ jọ̀ọ́. Ìwọ lọ sọ bẹ́ẹ̀ o, sọ́nà kó ti gbowó tiẹ̀, èmi ò sì fẹ́ wà lá. Ìyàwó ẹ̀kọ́ kí ló mú yín? Kí ló ṣẹlẹ̀ sí ẹ? Kí ló dé? What are you doing here? What are you doing here? What are you doing? Hide and seek. Hide and seek. Are you a thief? I've not seen your face before since morning. Are you a thief? What are you doing here? Ọmọ Yorùbá ó fẹ́ mánú. Ó rò pé mi ò gbọ́ tátàtà. Ọba Yorùbá. Very well. Àtàjégúnlẹ̀ rẹ̀ náà ti padà lé. Wo bí Ọlọ́run jẹ́ ọ̀dà fún ọ. Ṣó ti yé? Nǹkan kan mọ bá bí. Ṣé ọba mi yé? Wo inú ilé yìí pẹ̀lú gbogbo ìwádìí tí mo ṣe. Wọ́n ní wọ́n sin òkú kan bí. Wọ́n ní wọ́n sin òkú. Dúró. Wo. Ìgbà mo ṣe sẹ́mi, sọ́wọ́ iná ló fi gbá mi lẹ́ẹ̀kan. Eléyìí ni ó ti rọ́ọ̀rí àbí? Ẹ dákun, òkú tí wọ́n ṣe ń bí òun, wọn ò tí ì rí mọ́nú lélẹ̀. Ṣé òkè òfurufú ló máa ń sin òkú sí? Directing the state fate. Ṣé wọ́n yìí sí? Since morning. Àti sí, since morning. Bí nǹkan bá kẹ́yìn náà lábẹ́ ṣe máa kéèké ìyanu. Ìyá mẹ́! Wàhálà dé! Wàhálà dé bọ́dà mi, bọ́dà mi. Calm down now. Wàhálà dé! Ọmọ ẹ̀ náà ṣẹlẹ̀ ní. O lè rókọ nínú ọkọ̀ yìí mo bí ìtì wèrè ó ṣe ọmọ ẹ̀. Mo ti wọ wèrè báyìí. Wo òkúta ẹ̀sìn síbi òkú bọ̀dá mi ni o bọ̀dá mi ni bọ̀dá mi lẹ́sìn síbi ẹ̀wọ̀n mi sórí ní mẹ́sùárì ní ẹ̀dí ṣe mistake òkú títọ̀dọ̀ títí wá ewu lè yín sìn òkú títọ̀dọ̀ ti yín ń bẹ́ẹ̀ bí agbé sí bọ̀dá àlùkò lẹ́sìn bọ̀dá àlùkò ń lẹ́sìn. Alùkọ́rọ́. Àlùkò ló kọ́ kíni tí mò ń wọ lọ́kàn yìí bọ̀dá mi kọ́ yìí. That is the person that we bury here now. Yàrá ní èso òun ọjọ́ àtàgídí. Ọ̀rọ̀ yóò tún yé. Wait. Chere. You are trying to say that there's a mix-up
I think one should mistake, one can come for. Amen. There's a mix-up somewhere. Okuwa ni ẹ̀sìn bí tọ̀dọ̀ yín àwa gbé wá. You're very sure. Ṣé mo kúrò ní ìdákùn wo ó ṣe gan inú odò lágbára Ọlọ́run Ọlọ́run fi kún station ìfún ọ. Tó eléyìí ò ṣe mú lọ pàdé òfin ìrẹ́dà torí Ọlọ́run dákun ìrẹ́dà. Ó kọ. Direct and. Lame. Okay, lórúkọ mi. Okay, àbí? Ẹ má bọ̀ lọ́wọ́ òkè mi. Ẹgbẹ́ ni, okay? Ó ṣe okay. Ẹ dákun torí Ọlọ́run wọ̀dà. Ibi tẹ́ ẹ sí òkú ẹ̀gbọ́n tèmi sí lọ́kàn mẹ́mi débẹ̀ tó wá níbi tẹ́ ẹ sí ti wá sí tẹ́mi bá ti débẹ̀ tá a bá ti wú o kẹ́kẹ́ fún eléyìí ìfúnẹ́sì síbẹ̀ kí èsì dá ti padà sí bí ọ̀tá ká sì wọ́wọ́ fún ọ nígbà tó ojú ìsáǹtì ṣé ó ṣe wàhálà tó tó bá wọn ẹsẹ̀ ó ní gbowó ni bẹ́ẹ̀ kẹ́kẹ́ ìrìnàjò tó fi tó ní ọ̀nà làmù ṣé ìwé rẹ̀ lé wo. You go send them to me or you go give me cash. Cash. Also, okay. Something. No be something kékeré o. Something púpọ̀. See, Nadia sir. Yes. Cash. If you my back to pay me, do. They cash you. I know they o. Mo ti rí ọwọ́. Bọ̀dá ìgbòho àmẹ́ta. Náà ṣiṣẹ́ ọmọdé ogun mi náà kùnà mẹ́ o. Who is that? Stop there! Who are you? I will kill you! Secretary. Ṣé báyìí mi lóyún? Jẹ́ lọ. Ẹ bọ́lẹ̀. Dàbílì, jọ torí Ọlọ́run nínú owó tí mo san fún kìíní ṣe mo lè rí 5,000 ìyá kápítẹ́lì. Owó kí ni? Báǹkì. Jẹ́bẹ́ mi mo kówó fún ọ. Ó gbé ká wá nǹkan kan fi ẹnu ní jàre. Owó tó wà lọ́wọ́ ẹ̀gàn tẹ́lẹ̀ nǹkan. Èwo. Owó tó wọ́n kọ́ fún ẹ 600 tó kọ́ sáyẹn ṣe ń. Ẹ ra pósí jọjọ. Ìwọ ló ra pósí. Mo ta pósí ni. Mo dáràn Ọlọ́run ṣé wàá ṣàfihàn báyìí. Ẹ̀dùn náà. Òun ni kí ni? Ẹsẹ̀ ọ̀nà òkú wà lọ́wọ́ ẹ̀. Òun kọ́ òkú wà lọ́wọ́ ẹ̀. Kí ni mèrèkì? Kí ni mèrèkì? Ṣùgbọ́n, okay jàre, okay. What do you people want to? Who are you? I've not seen you before. Good morning. Good morning. Temi from a private mortuary in Lagos. Okay. We seek the family of late Chief Frank. Yes, you are right. How may I help you? What do you want? Okay. We check dead body. Màá wà yín gbàgbé bá sọ̀rọ̀ kìnnà àbórí yìí bọ̀. Abẹ́ ìjà wèrè ni. Ọkùnrin mọ̀ dábìá ẹ ṣe eré ni. Ẹ bá ń já ọ̀rẹ́. Ẹjọ́ tó bá jẹ́ ẹjọ́ ẹ má kó wa sínú òkùnkùn bí. Bọ̀dá Láńkó tó bá jẹ́ wípé òkè yìí náà lẹ ta òkú bọ̀dá wa fún. Tẹ̀jọ́ ń bára yín sọ̀rọ̀ sọ ẹjọ́ lọ wú òkú ẹjọ́ tà á. Àjọ owó òkú ọmọ mi lóbi àtẹ̀lé. Wait. It's like you understand me better. Yes. These people, I don't understand this thing that they are saying. You get? You come inside. If they want to follow you, tell them to follow you. Ẹ má jà nílé o. Ẹ má jà nílé. Ẹ jẹ́ ká wọlé. Iṣẹ́ for mortuary. Ẹ má torí statue ẹ̀kẹ́ mọ́ ẹ ṣé bó ṣe wù. I want to knock you. I will lock you people outside. You just think you are just come here the same getting. Oh, be careful, don't use this your antenna to spoil our gate.
Oh my God. Hey. So sorry for that. Sorry. We are so sorry for that. It's a mix up, please. You are so sorry for what? You are the one here. You too funny. But I was sorry. Are you blinded? Ẹ wait here, Jake. No! Oh, the jail for so here. What police here níwájú? Sorry. Idiot fellow. Misplacement. Aga, you don't cry, oh. Igwe, chiefs, how can these people here say we should dig out a grave of someone that has already been buried? Where is the head of? Abomination! Silence. I know you people are Yorubas and well cultured people. You should learn how to behave when you're in the palace. Welcome, sir. We need to hear the boys. The gods of our ancestors. What is the fate of our gods in this? It is not possible for a Bolivarian chief to sleep outside. That is why our chiefs came back. But for their deceased, he must collect their burial. It is a sacrilege in our village for we to dig out already buried. Abomination! The advance to them, or for them, is for them to go back to where they come from. But sir, these people here want in return the corpse of their late father. Ben, come on. Igwe, we understand you very well, sir. But these people here, they came from a very far place, and they need to return with the corpse of their father. Already very person. It is possible. Everybody
If only one person can put down his life. Are you ready to lay down your life? Yeah. Are you? You? Me. Mo ti mi gbọ́ yín dáadáa bẹ́ẹ̀ kí ẹ yóò ṣẹlẹ̀ ọ ti gbòkú rí akalẹ̀ tí a owó kí a wà lọ́rin asíkọ́ bàbá rí asíkọ́ ẹ̀yìn ò ní gbé kalẹ̀ ṣeéṣe kí ni ẹ fẹ́ ka wí fún ọmọ rẹ̀ Olódùmarè irọ́ o ṣeéṣe kan wú kan bá wú àgbà bẹ́ẹ̀ ọlákùnrin kó jẹ́ yìí ìbọn ló fi ní àdànù bọ́ọ̀ ní ká ṣe ṣàlàyé irọ́ ṣeéṣe kan bá gbókùnrin ni kan bá gbókùnrin ọ ti gba tiyan àbọn ọjà sí èèbúrú kan bá gbókùnrin kọ́ bá gbé mi o irọ́ mi mẹ́gbà jàre. It be like say God won't punish you. Wait, Oga, wait up, sir. Wait up, sir. Wait up. Hey, wait again. Mark, wait again. Leave farm. It's not like that. Hey, I even so. I hear him again. No, so wait. Hey, okay. Wait. As me, I no go give you one. Wait, stop. Okay. Oh, yeah, my bad. You want call them? You want call them? Wait. Yeah, no, so me. Wait. Come here. Ìyá ẹ ló sọ fún mi wèé bàbá ẹ ló sọ fún mi ilẹ̀ tí mi bá gbowó yẹn lọ́wọ́ ẹ̀. Make I talk. Wetin happen? This is Ezemu nono. Bàbá ẹ ṣe mu. Mi bàbá ẹ ṣe mu. Ìyálà ìyá ẹ ṣe mu. Mi ìyálà ìyá ẹ ṣe mu. Grandfather ẹ ṣe mu. I say one naira no go give you. Wetin happen? Oje. This place is a better place. Filẹ̀ wo ilẹ̀ ilẹ̀ tí máa wọ̀. Tí mi bá gbowó yẹn lọ́wọ́ ẹ̀. Me mom what do I say? See your life. Abolo buku. You see your life. Wait. Make it. Abolo buku. This place is my boy yellow way. This place is your papa life. Open manu way. Akpam. It's okay. Akpam. Jésù. Lórí ọ̀rọ̀ ẹrun lásán. Orí ahọ́n làṣẹ wà o Elédùmarè. Àfi ká máa sọ ọ̀rọ̀ ẹrun rí a o. Ọlọ́run ọmọ tóbi lọ́ba o. Pásítọ̀ rẹ̀ àní. Ṣé ní gbogbo ìlú gbogbo rẹ̀ apátá láìpọ́n wọn lé? Pásítọ̀ gidi ni ọ̀rẹ́. Ok, ìyẹn náà dé. Ìkáàbọ̀. Ìjókòó. Ìkáàbọ̀. Ìkáàbọ̀ sà. Ìrẹ́rẹ́ sà. Ikú rìn. Ọlákùnmi. Ọmọ bàbá. Olómi. Lẹ́rẹ̀ o. Pẹ̀lẹ́. Ọpẹ́ ọdún. Pẹ̀lẹ́ Elédùmarè. Pẹ̀lẹ́. What's the story right now? Ẹ jẹ́ a gbàdúrà.
ní orúkọ Jésù. Àmín Jésù. Àmín lórúkọ Jésù. Àmín. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ìjàre o. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi hàn mí nígbà tí mo gbọ́ wípé wọ́n yọ̀ǹda òkú lọ́hùn kan yàngbà kan wú òkú ní ọ̀hún yẹn Ọlọ́run wá fi hàn mí kí mi bá ẹbí sọ̀rọ̀ kí mi gbà yín nímọ̀ràn. Ìwé mímọ́ sọ ó ní erùpẹ̀ ní ìwọ yóò padà dé erùpẹ̀ gbogbo rí aláàtì adẹ́rùpẹ̀ ẹ̀sán ní mi lọ àti wípé ilẹ̀ kí a mẹ́tẹ̀ òun ni final destination ní kálukú ya nípa òde èyí bọ́n ṣe kọ́ lọ́hún kí àwọn kan mọ́ wú òkú inú ilẹ̀ náà ti òkú sí kí a sì sí lé sàríà níbi inú ilẹ̀ náà la sí sí nípa òde èyí ilẹ̀ náà lòpin ìrìn àjò ní kálukú ya final destination ìjẹ́ àgbàfọ́ lọ́hún. Why is this happening to my father? Why? 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 There's something I need to clear. Because I never heard ever in my entire life where somebody's gonna tell me I ain't gonna see my father's cars. His remains, I ain't gonna see. You know how what the distance that I traveled all the way just y'all joking right now, I'm so sure. Me joke you. Ojo àná lójú. Gbà ti sagidi kan yan ní fòkúlẹ̀. A lè kin la fagidi máa jà. Kókù mọ́ tún di púpọ̀ á ní rogun àkúfà. Àmín o Jésù. I ain't getting this shit y'all saying. Because somebody's gonna tell you can't bring back my dad's cars. Èsì mi àwùkù lọ́hùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun pé Ọlọ́run fi hàn mí. Èmi á tu gbogbo ẹbí nínú pé okay, wherever it is you're trying to get at, but I'm so sure you know the link that we got is just going down, and y'all saying I can't have my dad's cars. So that link has been severed from now on. I ain't got nothing to do with none of y'all from now on. All right, Rebecca, you know what? Get inside, start getting your things, because we live in this country. Next thing tomorrow morning, all right? Thank you very much. Oh, you don't get what I'm saying. I just said the whole thing that we had was well into the ground, and y'all couldn't let me have my father's remain. So it's good. And that's Ima binu. Iba abe kan mo binu. Oyan mi lọ láàárọ̀ ọ̀la. Bàbá rẹ̀ ní ọlọ́gbọ́n ayé ọmọ láàgbẹ̀ yìí rí bàbá rẹ̀ sí. Iba abe ọkọ mo bínú. Iba abe ọkọ mo bínú argument ni mẹ́fà iba abe ọkọ mo bínú. Ìyàrá olóyìnbó kí wà nínú family rẹ̀ àná mi lọ ni. Iba abe ọkọ mo bínú jàre. The earth's calling, saying it's time for the journey of no return. Only if I could get more time, but my clock don't tick anymore. This is the end of fate. Every second I hear it breathing. This is the end of fate. Every second I hear it ticking. Be careful of your words. Be careful of your tongue, or you regret. Or you regret. Be careful of your words. Be careful of your tongue, or you regret. Or you regret. On your final journey, your destination is unknown. On your final journey, you'll be traveling all alone. And Jacob, my sorrow.
ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ẹnu wa o. Màrá ó ti sọ̀kòrò. Second I hear it breathing. This is the end of fate. Every second I hear it ticking. Be careful of your words. Be careful of your tongue, or you regret. Or you regret. Be careful of your words. Be careful of your tongue, or you regret.